ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Wọ̀nyí ni àwọn báǹkì alábọ̀dé 54 tí CBN gba ìwé àṣẹ wọn àti ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Báǹkì àpapọ̀ Nàìjíríà CBN ti kéde pé àwọn ti gbẹ́sẹ̀ lé ìwé àṣẹ àwọn ilé ìfowópamọ́ alábọ́dé 54 ní Nàìjíríà gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ báǹkì ọ̀hún Àkámà Sídí Àlí fi léde. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni àṣẹ náà yóò bẹ̀rẹ̀ sí múlẹ̀. Àtẹ̀jáde náà sọ pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù keje ọdún 2026 yìí, báǹkì àpapọ̀ Nàìjíríà CBN ti wọ́gilé ìwé àṣẹ àwọn ilé ìfowópamọ́ 54 gẹ́gẹ́ bí agbára ti abala 12 àti 13 òfin ilé ìfowópamọ́ ti ọdún 2020. Gómìnà CBN Ọláyẹmí Kàdóso ló buwọ́lu gbígbésẹ̀ lé ìwé àṣẹ àwọn ilé ìfowópamọ́ náà látàrí pé wọ́n kùnà láti ní àwọn àmúyẹ tó yege bí ilé ìfowópamọ́. CBN mẹ́nuba ìdí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi gbé gbígbésẹ̀ lé ìwé àṣẹ àwọn ilé ìfowópamọ́ náà. Àkọ́kọ́ ni pé àwọn ilé ìfowópamọ́ ọ̀hún kò ní owó tó tó ní ìpamọ́ láti san fún àwọn oníbàárà wọn tó bá kọ́gbá wọlé. Ẹ̀ẹ̀kejì ni pé wọ́n ń parí àwọn iṣẹ́ kan láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ CBN. Ẹ̀ẹ̀kẹta ẹ̀sùn tí CBN fi kàn wọ́n ni pé wọn kò ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. CBN ni wọ́n tún kọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ láàrin oṣù 12 tí wọ́n gba ìwé àṣẹ láti máa ṣiṣẹ́. Nígbà tí ẹ̀sùn karùn-ún jẹ́ kíkùnà láti ní iye owó tó yẹ ní àpò wọn láì pàdánù iye kankan nínú owó ọ̀hún. Àwọn ilé ìfowópamọ́ tí ọ̀rọ̀ náà kàn ní Minjisi Shortly Microfinance Bank, Merchant Microfinance Bank, Jama Microfinance Bank, Buzu Microfinance Bank, Gold Microfinance Bank, Zen Microfinance Bank, Bompai Microfinance Bank, Adwa Microfinance Bank, Now Digital Microfinance Bank, Christabel Microfinance Bank, Channel Microfinance Bank, Abia SME Microfinance Bank, Kamba Microfinance Bank, Iwade Microfinance Bank, Finview Microfinance Bank, Rue Microfinance Bank, Minjibir Microfinance Bank, Shanono Microfinance Bank, Sumaila Microfinance Bank, Rimingado Microfinance Bank, Mumagavu Microfinance Bank, Kamore Microfinance Bank, Tofa Microfinance Bank, Shafagate Microfinance Bank. Àwọn yòókù ní Creekline Microfinance Bank, Besta Microfinance Bank, Living Spring Microfinance Bank, FLE Microfinance Bank, Stanford Microfinance Bank, Frontline Microfinance Bank, Savec Microfinance Bank, Supreme Microfinance Bank, Benjindoko Microfinance Bank, Canopoli Microfinance Bank, Bell Bank Microfinance Bank, Yanning Microfinance Bank, Credit Fuel Microfinance Bank, M-Bag Microfinance Bank, Straight Sahara Microfinance Bank, Hawa Pass Microfinance Bank, Fadant Microfinance Bank, Basawa Microfinance Bank, Kasha Microfinance Bank, Esteem Microfinance Bank, Entrepreneur Microfinance Bank àti Avatus Microfinance Bank. CBN sọ pé àfojúsùn àwọn ni láti rí i dájú pé àwọn ilé ìfowópamọ́ tó ń ṣiṣẹ́ ní Nàìjíríà ní àwọn àmúyẹ tó tọ́. Ní ìròyìn fún ti àkọ́kọ́ ìkọlù jù báyìí lọ, ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ọdún mọ́ wá
ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì jígí alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì jígí alára. ìkànnì jígí alára. jígí alára. jígí alára. jígí alára. ìkànnì jígí alára 24 bàbá gbogbo.